A kú dédé àkókò yìí ní gbogbo tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa wò wá ní ìkànnì Agitators TV. Akínyìn alùyìn lógo ẹnu lọ́gbọ́ Ọlọ́run bá àjọṣepọ̀ wọ̀ níbàjẹ́. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ́yin darapọ̀ mọ́ wa, ẹ like, ẹ comment, ẹ bá wa subscribe. Torí pé àjọṣepọ̀ wa yẹn náà la fi lè ṣe àṣeyọrí. Ọwọ́ ti bà àwọn ajìjàgbara eléyìí tí wọ́n pe orúkọ ara wọn ní Yoruba Nation, orílẹ̀-èdè Odùduwà ní ìpínlẹ̀ Èkó àti Ọ̀yọ́. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí eléyìí léde, wọ́n níṣẹ́ rí ibi tí ọwọ́ ti bà àwọn tí wọ́n jẹ́ àwọn ajìjàgbara tí wọ́n pera wọn ní Yoruba Nation orílẹ̀-èdè Odùduwà yìí, eléyìí tó jẹ́ ti ìpínlẹ̀ Èkó, ní nígbà tí wọ́n ní wọ́n dìídì lọ dí àwọn iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó wà ní ìpínlẹ̀ Èkó mọ́, tí wọ́n sì lé àwọn ọlọ́pàá ibẹ̀ kàbàkàbà. Wọ́n ní láàrin gbọ́nmisomi òtó tó ṣẹlẹ̀ láàrin àwọn tí wọ́n jẹ́ ajìjàgbara fún orílẹ̀-èdè Yoruba Nation àti àwọn tí wọ́n jẹ́ ọlọ́pàá yìí, ló jẹ́ pé àwọn ọlọ́pàá gbìyànjú láti pẹ̀tù sí wọn nínú pé ẹ ṣe sùúrù, bẹ́ẹ̀ bá ṣe fẹ́ náà ni ó ṣe ṣẹlẹ̀, ṣùgbọ́n ẹ má mú ní fàákàjà. Wọ́n ní rárá o, wọn ò gbọ́. Wọ́n ní bó tilẹ̀ jẹ́ wípé lẹ́yìn ẹ̀tù tí àwọn ọlọ́pàá ti pè yìí, wọ́n ní ọ̀pọ̀ wọn ló fárígá, léyìí tó jẹ́ kí ọlọ́pàá kó dojúkọ wọn. Ní lẹ́yìn òrẹ́yìn àwọn kan padà sá àsálà fún ẹ̀mí ara wọn, ìyẹn ti ìpínlẹ̀ Èkó. Ṣùgbọ́n o, iléeṣẹ́ ọlọ́pàá rọ́wọ́ tó àwọn méjì kan eléyìí tí wọ́n ṣe àyàgbàǹgbà níbẹ̀ náà ni wọ́n sì ti fi ojú wọn léde. Ó yá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ la gbọ́ wípé bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọ́rọ̀ rí níbi tí àwọn kan tí wọ́n pera wọn ní ajìjàgbara fún Yoruba Nation, ìyẹn orílẹ̀-èdè Odùduwà, níbi tí wọ́n ti ṣàdédé lọ kọlu iléeṣẹ́ rédíò ìgbóhùnsáfẹ́fẹ́ kan tí wọ́n lé gbogbo òṣìṣẹ́ ibẹ̀ kàbàkàbà wípé ẹ bóde ní báyìí, a ti ṣetán láti jẹ́ kí orílẹ̀-èdè Odùduwà ó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ní pẹ̀rẹ̀. Fìdí ìròyìn náà múlẹ̀, wọ́n ní àwọn ajìjàgbara yìí ló ṣàdédé ya wọ iléeṣẹ́ rédíò náà ní ìpínlẹ̀ Ọ̀yọ́, tí wọ́n lé àwọn òṣìṣẹ́ ibẹ̀ tí wọ́n sì gba orí afẹ́fẹ́ kan níbi tí wọ́n ti fi léde wípé ṣé ẹ rí o, Yoruba Nation ó ti gbìnàyá, orílẹ̀-èdè Odùduwà ni ó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ láti wákàtí òun àkókò yìí. Lẹ́yìn òrẹ́yìn ọwọ́ padà tú àwọn náà pẹ̀lú oríṣiríṣi àwọn ohun ìjà eléyìí tí wọ́n padà rí gbà lọ́wọ́ wọn. Ilé ẹ̀kọ́ gíga eléyìí tó fìkàlẹ̀ sí ìpínlẹ̀ Ògùn tó jẹ́ ti ilé ẹ̀kọ́ eléyìí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀kọ́ tá a mọ̀ sí Tasued University of Education Tasued, òun la gbọ́ wípé àwọn tí wọ́n jẹ́ aláṣẹ ilé ẹ̀kọ́ náà wọ́n ti pa láṣẹ o pé kí gbogbo akẹ́kọ̀ọ́ kí wọ́n padà sílé àwọn tó bí wọn látàrí ìṣẹ̀lẹ̀ kan eléyìí tí wọ́n ní ó wáyé yẹn nínú ilé ẹ̀kọ́ náà, eléyìí tó sọ pé àwọn ará ìlú eléyìí tí ilé ẹ̀kọ́ náà wà níbẹ̀ wọ́n wàá kò pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́. Wọ́n ní àwọn kan tí wọ́n jẹ́ olùgbé agbègbè kan yẹn ní Ìmàwẹ̀jẹ̀ ni wọ́n ti na akẹ́kọ̀ọ́ kan pa ò látàrí wípé wọ́n ní wọ́n fura sí pé jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn eléyìí tó ń da agbègbè náà láàmú. Eléyìí ló bí àwọn akẹ́kọ̀ọ́ nínú tí gbọ́nmisomi òtó tó fi ṣẹlẹ̀ láàrin àwọn tí wọ́n jẹ́ olùgbé agbègbè náà àti àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ yẹn ní agbègbè Ìjagun, eléyìí tí ilé ẹ̀kọ́ náà tó fi ìkàlẹ̀ sí, ìyẹn ilé ẹ̀kọ́ Tasued University of Education ní Ìjẹ̀bú-Òde ní ìpínlẹ̀ Ògùn. Wàyí o, ilé ẹ̀kọ́ Tasued University of Education ti wá paláṣẹ fún gbogbo akẹ́kọ̀ọ́ láti padà sílé wọn náà. Wọ́n ti rọ òbí àti alágbàtọ́ wípé kí wọ́n tètè pe àwọn ọmọ wọn tó bá wà lágbègbè náà láti padà sílé látàrí ìṣẹ̀lẹ̀ náà eléyìí tí wọ́n sọ wípé ó ṣẹlẹ̀. Ní báyìí ilé ẹ̀kọ́ Tasued ti paláṣẹ fún gbogbo akẹ́kọ̀ọ́ àti àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ láti ti ilé ẹ̀kọ́ náà pa títí dìgbà tí wọ́n yóò fi wá ìyanjú sí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nínú ilé ẹ̀kọ́ náà. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó mà ti tó obìnrin méjì kan eléyìí tí wọ́n ní wọ́n jẹ́ afurasí ajínigbé. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ọ̀rọ̀ náà léde, wọ́n ní ṣe rí àwọn obìnrin méjì yìí ló jẹ́ wípé wọ́n ká ọmọ ìkókó oṣù méjì mọ́ wọn lọ́wọ́. Ikọ̀ iléeṣẹ́ ọlọ́pàá tá a mọ̀ sí RRS, àwọn ni a gbọ́ wípé wọ́n rọ́wọ́ tó àwọn méjì yìí látàrí wípé àwọn náà wọ́n wọ ọkọ̀. Wọ́n ní nígbà tí wọ́n wọ ọkọ̀, ìgbérara tí ọmọ náà ń ké ló jẹ́ kí àwọn tó wà nínú ọkọ̀ fura sí wípé ó dàbí wípé àwọn kọ́ ni wọ́n ní ọmọ náà. Pẹ̀lú ìwádìí àti fi ọ̀rọ̀ wọ́rọ̀ lóríṣiríṣi, ó ní wọ́n padà rí wípé àṣé ajínigbé ni wọ́n, àwọn ni wọ́n jí ọmọ ìkókó gbé. Ní báyìí wọ́n ti wà lọ́gbà iléeṣẹ́ ọwọ́ iléeṣẹ́ ààbò ara ẹni làbò ìlú ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti tẹ ayédèrú agbẹjọ́rò kan eléyìí tí ó ń pera rẹ̀ ní ohun tí kò jẹ́. Wọ́n pe orúkọ rẹ̀ ní Ayọ̀rìndé Abdulgafar, ọmọ ọdún 25. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìròyìn náà múlẹ̀ síwájú sí i, wọ́n ní ṣe rí bàbá Ayọ̀rìndé Abdulgafar yìí ló jẹ́ wípé ó jẹ́ lótìtọ́ àti lódodo ló jẹ́ agbẹjọ́rò àgbà eléyìí tí ọmọ rẹ̀ wá ní kóhun kọ́ ìṣe rẹ̀, ṣùgbọ́n ọmọ kò lọ sílé ẹ̀kọ́ kankan tó ní ṣe pẹ̀lú ẹ̀kọ́ amòfin. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wá sọ síwájú sí i, wọ́n ní iléeṣẹ́ NSCDC yẹn iléeṣẹ́ ààbò ara ẹni làbò ìlú ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti rọ́wọ́ tó látàrí ẹ̀sùn oríṣiríṣi tí àwọn kan tí wọ́n ti fi kan ẹni tí ó jẹ́ Abdulgafar yìí, léyìí tí kò mọ̀ pé wọ́n ń wa òun dẹ̀. Wọ́n ní lẹ́yìn òrẹ́yìn wọ́n padà rọ́wọ́ tó Abdulgafar Ayọ̀rìndé yìí
eléyìí tó ń pera rẹ̀ ní agbẹjọ́rò. Wọ́n ní jìbìtì ló máa ń fi aṣọ agbẹjọ́rò lù ní àwọn agbègbè eléyìí tó bá ti jẹ́ ti ilé ẹjọ́. Pàápàá wọ́n níṣẹ́ ráwọn tí wọ́n jẹ́ olókoòwò kéékèèké tá a mọ̀ sí POS tó bá wà lágbègbè náà ló máa ń fi ọgbọ́n gba owó lọ́wọ́ wọn. Ní báyìí ọwọ́ àwọn tí wọ́n jẹ́ ààbò ara ẹni làbò ìlú tá a mọ̀ sí NSCDC ọwọ́ wọn ti tó Abdulgafar Ayanrinde eléyìí tó ń pera rẹ̀ ní agbẹjọ́rò bẹ́ẹ̀ tí kì í sì ń ṣe agbẹjọ́rò. Orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tó dára àti ìgbé ayé tuntun yóò bẹ̀rẹ̀ sí níṣẹ́. Enoch Adébóyè ló ń fi ọ̀rọ̀ eléyìí léde gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìròyìn múlẹ̀. Bàbá wa Adébóyè ló ti fi ọ̀rọ̀ léde o níbi tó ti sọ wípé ṣe rí ìṣèjọba tuntun lábẹ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu orí ni yóò jẹ́ léyìí tí ó làmìlaka eléyìí tó lẹ̀-èdè Nàìjíríà tó ti ń dúró dè níbi tí iṣẹ́ àwọn òṣì yóò ti di ohun ìgbàgbé. Ó sọ síwájú sí wípé ṣe rí ìṣàkóso ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu yìí yóò jẹ́ ìṣàkóso eléyìí tí ó tu ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lára. Ọ̀rọ̀ yìí wá látẹnu Adébóyè níbi tó ti ń sọ ọ̀rọ̀ eléyìí tó rí nípa orílẹ̀-èdè tuntun àti ìgbésí ayé tuntun fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Dẹ́kun àti máa pe ara rẹ̀ ní ọ̀gá ọlọ́pàá lórílẹ̀-èdè Nàìjíríà mọ́ o. Ilé ẹjọ́ gíga ló ń sọ eléyìí fún Alkali Baba gẹ́gẹ́ bí wọ́n ṣe fi léde. Alkali Baba òun ni wọ́n ti sọ fún pé kó dẹ́kun àti máa pe ara rẹ̀ ní ọ̀gá ọlọ́pàá lórílẹ̀-èdè Nàìjíríà tó bí pé ó tako òfin. Gẹ́gẹ́ bí ilé ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí Akwa bó ṣe fìdí ìgbẹ́jọ́ náà léde níbẹ̀ ló ti pàláṣẹ wípé láti wákàtí yìí lọ ṣe rí ọ̀gá ọlọ́pàá lórílẹ̀-èdè ìyẹn eléyìí tí a mọ̀ sí Alkali Baba kò gbọ́dọ̀ pera rẹ̀ lọ́gàá ọlọ́pàá mọ́. Ìfiléde wa ò ní ju báyìí lọ ní abala bí ṣùgbọ́n ẹ jẹ́ ká rántí wípé gbogbo ohun tí a bá ṣe lénìí ọ̀rọ̀ ìtàn ni ó dà lọ́la. Ẹ gbìyànjú láti pe ọmọ ẹbí ará àbí gbogbo ibi tí ẹ bá léèyàn sí láti jẹ́ kí wọ́n ṣe jẹ́jẹ́ torí pé gbogbo ohun tó ń dán kọ́ ni wúrà àti pé pẹ̀lẹ́kùtù la fi ń pẹ̀mú kúrú pẹ̀lẹ́. Lágbára Ọlọ́run bá tèmi tí àní ṣìṣe o. Tó yẹ pé ìgbà àkọ́kọ́ rẹ̀ tẹ́ ń darapọ̀ mọ́ ní ìkànnì Agitators TV ẹ subscribe sí ìkànnì ẹ hàn notification button ẹ bá wa share kẹ́ comment tó dájọ́ ṣe pé wa la fi lè ṣe àṣeyọrí.